àwọn ọ̀rọ̀ yẹn bó ṣe ń lọ àwọn míì ń sunkún àwọn míì ń pàtẹ́wọ́ ìsunkún sínú àti títà ní dáadáa nítorí pé ká ní èèyàn báyìí irú èèyàn báyìí ní àárín wa tí olúkálùkù wa mọ̀ wípé wọ́n ń ṣiṣẹ́ ribiribi kí a má wàá rí bí 1,000 nínú hall kọ́kùn kó fẹ́ fàyà ṣùgbọ́n a mọ̀ wípé àwa èèyàn gidi la wà níbí èèyàn lápè àfẹ́rò ẹ fún gbogbo yín láti wọ́ àwọn èèyàn gidi àwọn èèyàn ìdùnnú káwà bílẹ̀nì apọ̀pọ̀ọ̀pọ̀ ẹ ṣe ẹ kú ìjókòó ẹ kú àtàárọ̀ ẹ gbogbo àwọn ọmọ yín náà wá ṣoríire ojú òní tì yín wọn ò ní pa wá lọ́mọ o ẹ wo ọmọkùnrin tí wọ́n padà lù ọmọ ológo ìlú wọn tí wọ́n pa ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti mọ Oríyọmí Hamzat ipe kí ni wọ́n ń ṣiṣẹ́ gidi ńgbà tí àwọn èèyàn tí wọ́n ń sá wípé apààyàn yìí ó mọ̀yàn ó mọ̀jọba ó mọ lágbájá ó mọ tàwọn jù Oríyọmí Hamzat ó ṣe kí ni ó dúró gidigba ó dúró ó dẹ̀ bàdílẹ̀ ẹ bá tún fún wọn ní àtẹ́wọ́ lórí ìlú ọmọ gbogbo wa kò ní ṣègbè ò lágbára Ọlọ́run a máa fi àsìkò yìí a máa fi gbé bàbá máa gbẹnu sí máìkì ó máa lè kí n á gbẹnu sí máìkì wọ́n á dẹ̀ gbé ojú sí kámẹ́rà. ẹ gbẹnu sí máìkì wọ́n ṣe kí ni wọ́n sọ̀rọ̀ lókè Oríyọmí dé. òdodo dé. ẹ ṣe ó yá. Alhaji ṣe ṣúgà ti ga. Ó yá. Ẹ gbé ẹnu sí máìkì. Ó yá. Mo rò pé ẹ fẹ́ change mind yìí. Ó tù. Àwọn èèyàn fẹ́ gbé ohun yín ká ẹ gbé ẹnu sí máìkì lálẹ́ yìí o. Wow. Ògo f'orúkọ rẹ̀, ògo f'orúkọ rẹ̀, ògo f'orúkọ Olúwa, ògo f'orúkọ rẹ̀, ògo f'orúkọ Kábíyèsí, ògo f'orúkọ rẹ̀. Ògo f'orúkọ Olúwa, kábíyèsí. Subhanallah min al-mizani wal hamdu lillahi min al-mizani la ilaha illallah min al-mizani Allahu akbar min al-mizani. Kábíyèsí o. Súnmọ́ ìta máa ń gbé sẹ́yìn sí ẹ síwájú. Gbogbo tó bá ń ṣe yí o. Ọlọ́run máa ń ṣe àwọn ìfọwọ́ lọ lóru láì sólè. Ẹ ṣé mo dúpẹ́. Ìgbà míì ti bá wà láàrin yàrá ìwọ́n fẹ́ gbìyànjú àti ṣèbó. Ṣùgbọ́n ará òkìtì ò ṣe é dá wọlé ọ̀bọ. Ìgbọ̀nà ṣèbó kankan bí lónìí. Yorùbá ni wọ́n sọ. Ẹ ti máa sọ Yorùbá ní tún sọ Ìbàdàn. Àbí ẹ̀ láìjẹ ni. Orí mi dára ní Ìbàdàn. Lábí mi ò rè é. Orí mi dára ní Ìbàdàn. Lábí mi ò rè é. Àti Tóyìn. Ìlú ọlọ́lá Ìbàdàn. Ìlú olóògbé.
ṣe ọyẹ kí n tó dé Ìbàdàn náà kí n tó lọ. Mo kí ẹ̀yin màmá mi, mo kí ẹ̀yin bàbá mi. Kò sí ẹ̀gbọ́n mi ń bí bẹ́ẹ̀ ni mo lábúrò méjì tí mo ní náà nù. Mo ní màmá, mo sì ní bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun o. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun o. Mo lo dédé àkókò yìí kí n tó tẹ̀síwájú. Àwọn tí mo tara wọn jáde méjèèjì. Bismillah kul huwa Allah. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Tí gbogbo ọ̀rọ̀ táwọn àfáà bá ń sọ ọ̀bá yé mi tó, ìkan yé mi tí mo sì lè fọwọ́ gbáyà pé òótọ́ ni. Èyí tí wọ́n sọ pé ìyá ni ó ra àlùbáríkà fún ọmọ rẹ̀. Ó yé mi gan-an, ó yé mi gan-an, ó sì yé mi gan-an. Ẹ̀sìn tí mo gùn débí nù. Ìní dẹ́yìn ìyá ìmọ̀ láéláé, kò sí tí mo lè sọ, ẹ̀ẹ̀ní gbọ́, ẹ̀ẹ̀ní wo bẹ̀ bí ìyá yẹn ọba ti ṣe wàhálà rẹ̀. Ìyá yẹn ló wá fà yín lé mi lọ́wọ́. Pípé mi ń lọ ń tèmi o, ọ̀dọ̀ máa láì ní bàbá, ọ̀dọ̀ máa láì ní ìyá o. Ṣùgbọ́n mo pàdé àwọn ìyá rẹ̀ gbogbo bí ọba ń dénú ayé. Mo wá ẹ̀yin ìyá yìí, mo wá bẹ lọ́hùn fún yín. Gbogbo ohun tó jáde lára yín ò ní dídàkudà. Gbogbo ohun tó dùn yín nù ò ní bà yín nú jẹ́. Gbogbo tí ń bà yín nú jẹ́ yóò sì bẹ̀rẹ̀ sí máa dùn mọ́ yín. Yóò máa dùn yín nú. Ọlọ́run nípa bí ìdà tí sọ bí dire. Ó ní ṣe tó wù tí ọ̀sẹ̀ tí ó bi léèrè. Ó nìkan ló lè tó borí o. Ṣùgbọ́n ìjókòó yóò wáyé fún tí ìlọ ọgbọ́n náà. Ṣùgbọ́n eléyìí ó wù nú ayé kó tó lọ. Tó bá ti bá tọmọ kan tó fẹ́ débì jẹ́ mi ò lè débì láíláí. Bí àmì bá sì ṣàbòsí fún ilé débì láíláí. Gbogbo ẹ̀yin ìyá tẹ̀ ń bẹ bí. Bí ìtẹ̀ ìṣe lálẹ́ yìí tínú mi bá ń dùn. Tó yẹ pé bí kí n bá ní kí n máa sọ ẹkún ni. Ṣé ìlú èbó mọ wà ní àbí mọ wà wọ́n níyà? Níbàdàn. Níbàdàn. Ṣé wọ́n níyà náà mọ wà? Ṣé sagbá mọ wà ní? Ilé lẹwà. Ilé mọ wà. Ilé ni gbogbo ibi nílé. Ṣé ẹ mọ̀ pé gbogbo ibi tó ń gbé ìlú èbó ní Nàìjíríà lẹ́yìn ìlú ọba, gbogbo ibi tó ń gbé ìlú ọba Nàìjíríà, ìlú ọba, gbogbo òyò ẹjọ́ bá kú Nàìjíríà tó lọ ìlú èbó tó bá lọ bò míì, ọ̀wọ́n yóò kàn jẹ́ ni London ní Nàìjíríà ń pè bẹ́ẹ̀. Àbí? London mọ̀ wá mà. Ìlú ọba ni. London ìlú ọba. Tó bèbí kọ́ ni. Ìlú èyìnbó dára. Ọ̀rẹ́ mi ó dùn púpọ̀ o. Àti gbọ́ ọmọ lọ́wọ́ èkùrọ́ o. Ọ̀rọ̀ kì í sojú bọ̀rọ̀ o. Ọ̀rẹ́ mi wà á kàwé ẹ. Orí ẹ á fẹ́ dálu. Òtútù á mú ẹ. Ṣùgbọ́n o gbọ́dọ̀ kàwé rẹ. Kábíyèsí. Ìtò wa yọ wọlé. Yọ wọlé kẹ̀. Sáà mo wọlé kalẹ̀. Bàbá rẹ ló nílẹ̀. Mọ́rin mọ́ yan. Wọ́n wá ní 1000. Lóbi àti bẹ̀yẹ àga yẹn máa fún ìtò ẹgbẹ́ gbogbo bí tẹ ẹgbẹ́ bẹ̀yẹ mà ní. Ọmọ tó kọ́ náà bẹ̀rù. Kí mo tún fẹ́ ná. Ìwà ni. Èmi kan sáárà sọ̀lọ́run ọba. Èmi kan sáárà sọ̀lọ́run ọba. Ọba tí ò dójú àdúrà tì mí. Ọba tí ò já ṣe tí ó wọ̀rọ̀ mi o. Ọlọ́run tí ò jẹ́ ẹlẹ́gàn ó pẹ̀tàn mi. Ipò tán bí èmi kan sáárà sọ̀lọ́run ọba. Ọlọ́run mo dúpẹ́ o. Ẹ̀yin ìyá yìí mo dúpẹ́ o. Ẹ̀yin bàbá yìí mo dúpẹ́ o. Àwọn nǹkan kan bẹ tó ju owó lọ. Tí n bá fowó rà kò ní dáa tó báyìí. Aṣọ àgídìgbò ni wọ̀ London yìí. Èmi local boy. Local boy. Kódà
àwa tá a bọ̀ ṣọ̀gan ó wà lábẹ́ wà. Ó tún wà lábẹ́. Ó wà lábẹ́. Ọmọ Ṣàgbà ní London. Ṣé àwọn dọkumẹ́ntì yẹn lẹ́ẹ̀kan? Ó kọ́ wá mọ̀lẹ́rìwù. Bẹ́ẹ̀ni. Ilé mẹ́ta ló kù bẹ̀. Nínú kòkò dúdú lẹ̀kọ̀ funfun ti jáde. Sùkúù tí mo ti jáde ni wọ́n ń gba ń gbélé rẹ̀ wò. Àwọn ọmọ tó ṣe dọkumẹ́ntì ọwọ́ mi ọba àwọn ti bá ní Nàìjíríà. Kí wọ́n wà lọ, ẹbẹ́ ni wọ́n sì fi sọ lẹ́nu ni. Ògo tí ò ní parun ni. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ rí mi inú yín dùn. Mo bẹ̀ náà ẹ̀ ní rí mi banújẹ́ o. Àmín, àmín, àmín. Torí pé bẹ́ẹ̀ ṣe wà yìí, àwọn kan ti mọ̀ yín mọ́ mi, wọ́n ti mọ̀ mí mọ́ yín. Bí nǹkan kan bá ṣe ọ̀rọ̀ mọ̀ rẹ̀, Ọlọ́run kò ní jẹ́ wọn ó fi mú júwe mi fún yín. Àmín. Wọn ò sì ní fi mú júwe ẹ̀yin náà fẹ́mi náà. Ojoojúmọ́ la wá ń korí bọlé agbọ́n. Bí ìbá ti ṣe kì í tẹ lọ́rùn, ẹnìkan tún pè mí láti Nàìjíríà. Kí ló tún ṣẹlẹ̀? Ó lọ sílẹ̀sì London, ó tún ti. Èmi ò ní lè sùn bí ìbá fa nǹkan kan. Kí ló tó fi ọ̀rọ̀ hospital tí wọ́n fún wọn ní fake prescription, expired prescription, expired injection? Kí ló tó fi wọ́n lẹ̀ wọ́n? Èdè fi wọ́n lẹ̀ o. Àbí kí wọ́n ṣe tó ẹ̀ wọ́n ṣe o. You see, kò sẹ́ni tí wàhálà dùn mọ́. Kò sẹ́ni tí ò fẹ́ sinmi. Ṣùgbọ́n something in me tí n bá ṣe right yóò mọ̀ sọ fún mi pé go back and do it the way it should be done. Ọlọ́run dẹ̀ pé ẹni pé tá a bá ki iṣu gidi bọ́lẹ̀ tó bá fẹ́ wù kò lè wú ewùrà. Tá a bá sì ké ewùrà bọ́lẹ̀ kò lè wú iṣu gidi. Ń fa àkókò yìí tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹni tó jẹ́ pé iṣẹ́ mi àti tí mo gbé lọ́wọ́ bóyá mo ti kọlù tó wá dùn tó wá bínú. Ẹ má bínú. Ẹ foríjì mi. Ẹ̀yin ìyá wa ní London, ẹ má bínú. Ẹ̀yin ìyá wa ní Amẹ́ríkà, ẹ má bínú. Ẹ̀yin ti Nàìjíríà, ẹ má bínú. Ẹ̀yin ti Paris, ẹ má bínú. Ẹ má bínú o. Ìdí tí mo fi ń bẹ̀ yín ká ẹ má bínú ni pé mo ń bẹ̀bẹ̀, mo tún bẹ tí n tí ṣẹ̀ tí mo fẹ́ ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kó má bínú o torí mo ń bọ̀ wá ṣe é. Ìdí ni pé bẹ́ẹ̀ mi gan bá ṣẹra mi mo máa ń bára mi wí. Tá a bá sì fẹ́ kí Nàìjíríà ọ̀dà àní ṣe nǹkan kan ju òdodo lọ. Mo wo ìlú yìí, mo wá rí bí tó bá ṣe Nàìjíríà ní mọ́mí ìgbà tá a ti rà bọ̀ 15 minutes láti débì ṣùgbọ́n àdùn fún náà. Bá a ṣe dúró ní tí bọ́ọ̀sì ọmọ kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ wa. Ebó náà nílé. Braga ni ó là gbọdọ̀ gbà rẹ̀. Èmi náà yà jẹ́ tù dáná mọ̀ pé tọ́. Gbogbo títì lọ kọ́nà bí ìgbà téèyàn kọ́nà lọ́yọ̀ọ́. 20 ni wọ́n ti bọ́ sójú títì ọgbọ́dọ̀ ní ju 20 lọ. Braga ní síbàjẹ́ tí ó bá ní wọ́n rí 20 10 làwọn rìn. Ẹni ẹlẹ́ni. Ọ̀fẹ́ wọn fún wèé nígbà bá tó débẹ̀ náà ní ẹ̀yà mi òkú lọ bá àtàwọn bàbá mi. Òfin ìní jẹ́ ìlú yìí, ètò wà. Àwọn èèyàn bẹ̀rù òfin jọ náà lọ lù yìí. Ẹ náà ṣe lọ yìí. Ẹ bẹ̀rù òfin jọ náà lọ. Bẹ́ẹ̀ni. Ìlú tí ẹ bá sì ti bẹ̀rù òfin, wọ́n padà bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Nítorí pé òfin lọ́lọ́run náà fi gbé ayé ró. Gbogbo olùkùránì òfin ni. Tí wọ́n bá èyí tó bá jẹ mọ́tàn tí wọ́n bá kàákàá Ọlọ́run sọ fún wa àwọn tí ọ̀tẹ̀ ló fi tó ń pa bó ṣe fìyà jẹ wọ́n àwọn tó tẹ̀lé bó ṣe kẹ́ wọn. Àbí bàbá? Àti ìlà wa àti ẹni sí bàbá. Ọlọ́jà rí gbẹ́. Tó Ọlọ́run ká tẹ̀ láṣẹ òun ká sì tẹ̀lé àṣẹ gbogbo àwọn tí wọ́n bá ń jẹ́ olórí. Àṣìbẹ̀sí ń tẹ̀ lófin ọ̀rọ̀ náà náà lè tẹ̀lé ọlọ́jà náà lè tẹ̀ lófin Nàìjíríà o. Torí tí fìyà jẹ wá náà láì tẹ̀ lófin. So fún ti eléyìí ìtọ́nà ọ̀rọ̀ wa là ń ṣe ẹ tó bá bínú abẹ̀ yìí ẹ tá tún kọlù àtúbẹ̀ yìí. Tọ́lá àmọ́ kọlù ra wa tàbá ti kúrò lórí ẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ lọ. Ẹ ṣe o. Ẹ̀yin tẹ́ ẹ wá ẹ ṣe o. Ẹ̀yin tẹ́ ẹ jórí yọmí lélẹ́yìí o. Ẹ̀yin ni o. Ẹ̀yin ni. Torí tá a
a bá wẹ̀ ìtarí báwa nìkan ni ogun aṣú ní lọ ṣùgbọ́n tá a bá wẹ̀ ìtarí èèyàn lẹ́yìn wa kódà kọ́ mọ́ sí ẹ̀tù lápò gàgàgàdà ara ya ni ẹ ṣé mo dúpẹ́ o wọ́n á fún yín ní wọ́ọ̀dù mi wípé fún ìtẹ́ ẹ̀ṣẹ̀ lálẹ́ yìí I will never let you down. Ẹ bá mi pàtẹ́wọ́ fàlàjì látẹ̀wọ́ yìí kó máa rò. Ìtẹ́ ẹ̀mọ̀ mímọ̀ yẹn náà ní màá ṣe títí láéláé. Ẹ ṣé mo dúpẹ́ o. Iná ò ní táwọ́ yín o. Iná ò ní táwọ́ yín o. Ẹ ṣé mo dúpẹ́. Ọgbọ́n iná náà ó fún mi lẹ́kẹ̀ẹ́ gbogbo kó sínú. Bàbá ẹ má jẹ́ ọkùnrin. Ṣé bẹ́ẹ̀ ni? Torí náà mi gbé báàgì tó tóbi wá. Sẹ́yìn náà ọmọ pọ̀. Kọ́kọ́ ti kọ́ yòókù bí ni. Yóò mọ̀ pọ̀ sí ni aláàjì ọláwà. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you. Ẹ ṣeun. Ṣé kí n tún sọ ọjà àbúlá? Òdòdó orí ọdídé. Òdòdó dé. Gbogbo tó bá ń ṣe yín o. Ẹ máa gbé bọ̀. Ọlọ́run wọn bá ń ṣe é. Àwọn èkó wò la lóru. Alájà. Oríyọmídé. Ṣé mo dúpẹ́ nípa agbádùn wọn fún bí ìṣẹ́jú márùn-ún yẹn agbádùn wọn ohun yẹn ò ní tán bẹ̀ ní agbára tí aṣẹ́ yẹn ò ní kúrò lára yín lágbára ọlá túbọ̀ máa pọ̀ sí ni ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o ní para ìfọwọ́ tì bí ẹ ṣe ń tì sókè bẹ́ẹ̀ ti sókè yẹn kò ní bọ́lẹ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé ẹ kú ìjókòó gbogbo wa mo rí pé à ń gbádùn ara wa mo máa pe màmá wa kan àwọn náà fẹ́ bá wa dá sí nǹkan tí bàbá wa sọ wọ́n fẹ́ kí wọn lẹ́yìn mi àwọn náà ni Alájà Priscas Àdìgún wọ́n fẹ́ kí wọn lẹ́yìn fún ìṣẹ́jú méjì. Ẹ ṣé. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run agbé gbogbo ọpẹ́ fún Ọlọ́run ọba Láúrà àti àwọn Christians tó wà ń bí báyìí náà ẹwà mùsùlùmí tó wà ń bí Ọlọ́run kan náà gbogbo wa ń sìn Ọlọ́run agbájọ ẹnì kankan wa ojú òní tiwọn ájúre ọmọ ṣé adúpẹ́ o mo kàn fẹ́ kí ọ̀rọ̀ Alhaji Abdulrahman Ìyọ̀mọ̀ Amusa mo fẹ́ kó jẹ́ kí mo fẹ́ kélé jẹ́ ìgbésí ayé rẹ̀